àmọ́ bóyá rò pé òun ní kápá lórí làákàyè yín àti ẹ̀mí yín, òun lè bá yín ronú pé ẹ̀yin ò gbọ́dọ̀ ronú tí yín fúnra yín àfikún òun bá yín ronú ló ṣe sọ fún yín pé in táwọn bá ti ní kẹ́ẹ̀ka nínú ìwé Ahmadiyya ní kẹ́ẹ̀ka, in táwọn bá ti ní kẹ́ẹ̀ka ẹ̀ gbọ́dọ̀ ká. ẹ máa gbọ́ lẹ́nu Dr. Tìmẹ́yìn tí ó mọ̀ wípé ata'tu nura hatta sirtu nuran wa ma yadri al-khasimu sirra hali. ó ní Ghulam Ahmad sọ wípé mo tẹ̀lé ìmọ́lẹ̀ títí tèmi náà fi di ìmọ́lẹ̀. ọ̀rọ̀ yẹn jù bí wọ́n ṣe ń sọ yẹn lọ. ẹ̀kúnrẹ́rẹ́ ẹ jẹ́ ká kà tíra tán pè ní At-Tuhfatul Ghulawiyya òun ni tíra yẹ́lò yìí At-Tuhfatul Ghulawiyya. so at-tabi'un náà ń pa àwọn eléyìí qala at-tabi'in yukaza ẹ̀ máa ka tíra wọn láwọn fáwọn bá ti fi tá a kà ń bẹ̀ náà ti fi hàn wá ẹni tó bá sì jọ máa lé kéwú tóun náà rí pé a lè ka díẹ̀ nú ẹ̀ ṣùgbọ́n ká kàn ṣọ́ra ó nídìí òǹdè táwọn afáà fi dè fún wa ká má gbàgbé kódà tí ì bá yẹ pé ayé dàbò ti dà bàbá gbé ẹ má ka nǹkan wọ̀nyí kó má jẹ́ fìtínà fáwọn èèyàn ẹlòmíì ó máa yọ ọka ẹlòmíì ó máa yọ wo fóònù téèyàn gbé dání yìí àgbáyé kan ni gbogbo ayé lèèyàn gbé dání yẹn ṣùgbọ́n bí wọ́n bá ń lò fi ṣaburú ẹ jẹ́ á gbìyànjú kárí pé a fi ṣe eré. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين